pé àyà rẹ̀ rí o kò dóró ṣe gidi kẹ́ o tán bá ti rí pé ẹ ti gẹ́tì àwọn ó lè jẹ́ family yín wọ́n lọ ẹ̀yà ẹni kan mo mọ́ sọ̀rọ̀ mọ́ ẹni kò mọ́ sọ̀rọ̀ mọ́ mo mọ bí wọ́n ṣe fẹ́ gẹ́tì àwọn ms bàbá táyà pé ms bàbá gbé Nàìjíríà ni mo bá ti lọ lé ms bàbá mo bá ti lọ mọ̀ sọ̀kù mo bá ti lọ mọ̀ sọ̀kù lé ms bàbá àtọ́lówó Èkó mo yẹ sẹ́yìn rẹ̀ ni irú ojú tó là yìí wọn ò mọ̀ pé ojú ilé là ibi tẹ́lẹ̀ Olódùmarè ti wá bà mí ni pé báwa ṣe ń sọ ń bì bẹ́ẹ̀ làbá Haúsá yìí náà ti ń jí bẹ́ẹ̀ ni wọ́n sọ lẹ́ Yíbò bẹ́ẹ̀ ni wọ́n tún sọ láwọn Kútọ̀nù láwọn ìlú míì tí ètò àtúnṣe Nàìjíríà gan àṣírí tí ò bò mọ́ ni nígbà tó lóò tún wọn láṣìírí ló ní kí gbogbo àlùkùránù wọn kí wọ́n translate ẹ̀ sédè téèyàn lè gbọ́ nínú gbogbo àlùkùránù wọn kò sí nǹkan kan tí wọ́n lè sọ bẹ́ẹ̀ tó yẹ kí yóò sọ àmì sí kò sí nǹkan kan tó yẹ kí wọ́n sọ ní àlùkùránù tí yẹ kí yóò sọ àmì sí. láti táwọn bá kà ní ìsìn wọ́n kàn dé òun mọ́ ni. wọ́n mọ̀ ká bí kí yóò ọ̀kàlẹ̀bẹ̀ wọ́n mọ̀ rán mú pé so ìyẹn láti gbá àwọn òbí wa mọ́ra létí àwọn òbí wa tó ń gbọ́ wọn kẹ́ ẹnì kéwú ọmọ kéwú kó mọ fi Lárúbáwá wọ́n yàn lé pé Ọlọ́run gbé yẹn mọ̀ sàmì ni nígbà tó gbọ́n tí wọ́n bí kó mọ fi Lárúbáwá àbí sẹ́ wọn ò lè fèdè Lárúbáwá wọ́n yàn lé pé ni èyí mọ̀ sàmì ni sọfà àtàwọn jẹ́ Lárúbáwá gbogbo kìíní yẹn tẹ́yìn wá ń já ní ẹ̀sìn tẹ́yìn kọ́ ti apá wọn gbogbo ẹ̀ ló wá dùn wọn. meanwhile àwọn gan ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá yẹn náà ti mọ ogun tá à ń sọ yìí tipẹ́tipẹ́ but bó o la ṣe ṣe ọ̀nà bó la fẹ́ gbé gbà sáwà láàṣẹ mọ́ gbogbo ọmọ ti mọ́. ẹ̀yà kí láàbà sọ yà bá sọ bí nìsín báyìí táà sọ pé àgbọ̀rí kò sí nǹkan tó yà bá sọ táà sọ pé àgbọ̀rí àwa alálẹ́ sọ nǹkan fóun tí àmọ́ làágùn ẹ̀rì pé náà ti wá sí láìpẹ́ yín ẹ̀rì kan mọ́ ń gbẹ̀ lónìí ìmí nígbà tí mi bá rí pé òun lè dáhùn béèrè mọ́ yóò yà lọ fi ṣe dọ́jì ẹ̀ yóò yà sá lọ. ipe ní láìpẹ́ yìí pé muslim ò sá lọ wọn ò sá lọ rárá ìyìnbọn rárá mo ti wo bí láìpẹ́ bíi 10,000 tẹ́pẹ́ wọ́n sá lọ ni kò sí nǹkan tó fẹ́ dìfẹ́ǹdì ẹ̀yin fẹ́ lọ́mọ kàwé ni lọ́dún kan Jùbí Muhammadu wà lórí àpáta Jùbí ó wá fòwà nígbà Jùbí wá dẹyẹ wá ó wá sọ ayé àwòrán ní kí Muhammadu kó mú dáa rẹ̀ kó fi jápátá ọbí mẹ́ta tó wá ti wá jápátá wọn kó wá lọ síbi ọ̀nà ìsàlẹ̀ fún ọgbà àwọn ọ̀rọ̀ dandan tákítà bá ń tú sí Yorùbá gan yóò mọ̀ dàbí ìtàn Ìjàpá tí ìrókò ọkọ̀ yẹn ń bo. tábà tún wá rí èèyàn mùsùlùmí tó tún wá ń wá online tó wá ń bá wa tó tún dìfẹ́ǹdì kìíní yẹn in fact ó yẹ kí ìmọ̀ òbí àṣírí ni ó yẹ kí ìmọ̀ òbí àṣígbèrè. ẹgbẹ́ máa kan wọlé ńjọ́ kan wọ́n ní ànábì fẹ́ ọmọ ọdún 6 ó tó kó bọ́ọ̀dì lọ́dún 9 ó ní bẹ́ẹ̀ ni wọ́n ní tí wọ́n náà lè ṣe ó lè ṣe gbàgbé pé tánàbí ṣe ni àwọn táwọn bá gbénú lùnú àwọn ọ̀daràn ọmọ rí wọn tó mọ́ bọ́ wọn wá sórí yọmí wọ́n mọ́ bọ́ wọn kí wọ́n gbọ́ pé Làtífù pópó ó bá ọmọ ọdún 9 sùn kíní kan ó bá ọmọ ọdún 6 sùn. ohun tẹ́sí wọn kọ wà nìyẹn nílẹ̀ Yorùbá táwa sí wàyí as at 1990s kò sọmọ obìnrin tó ń gbọ́lé ọkọ láì níbàálé. ok mọ̀mọ́ nítorí mọ̀ káwọn Saudi Arabia yẹn wọ́n ti corrupt as at then tí Mohammed tó wáyé tiẹ̀ tó wáyé ó ń sọ fún wọn pé ẹ̀yin mùsùlùmí o ọmọ obìnrin tí èèyàn bá fi lè tọ́ ọmọ obìnrin kan dàgbà tó wọlé ọkọ pẹ̀lú ìgbàlé ó ní gbogbo wọ́n lè bí 100 ní family ẹ̀ ní yóò wá lùjọ náà nítorí mọ̀ káwọn yẹn ti corrupt ni o tó lè jẹ́ pé ọ̀rọ̀ pàtẹ́mì gbọ́njú yìí lọ́rọ̀ 90s yìí nílẹ̀ Yorùbá ń bí gẹ́gẹ́ ni kọ́mọbìnrin wọlé ọkọ pẹ̀lú ìgbàlé sáwọn ọ̀ràn lárúbáwá tí wọ́n ti bàjẹ́ lẹ́fẹ́ kún wá tó ti wá sí àwọn tí wọn ò lílù wọn tò tí wọn ráyé tí wọn tò ẹ̀yin Yorùbá fẹ́ kó wá táyé yín ọmọ tó rí sí swọ́ọ̀dù nílùú bàbá rẹ̀ tó sì bá wọn jà tán fi lé lọ lúyà rẹ̀ ó wá lọ rí fọ́ọ̀sì wá ó wá káwọn lu bàbá rẹ̀ mọ́lé ẹ̀sìn tẹ̀lé ru ọmọ yẹn
wọ́n dákọ̀ ẹ̀ ẹ̀ ń ṣe sàlàsàlà bí wọ́n tó yẹn ń jà lára ẹ̀ ẹ̀ ń bá kógun jàlú bàbá rẹ̀ tá lẹ́ni ò lè kógun jà láyé ẹ̀ tó lè kógun jàlú bàbá rẹ̀ ẹ̀ bá ń bọ̀ mọ́ka ẹ̀yà bìlà ìwọ gẹ́tì kàbà ìkíníkẹ̀kẹ̀ ilé Ibrahim ní ẹ̀ sì pa wọ́n alágbòdo mọ́ka torí pé fẹ́ mú Mohammed fẹ́ kí mission òun kó wọn àsìfù èèmọ̀ òun àwọn yẹn wá lẹ́yìn kan wá ń gbélé ẹ wá ń gbélé níbí ẹ wá gbẹ́sìn wọn lórí ẹ sì táyé pé ìpànìyàn náà fi lọ́ọ̀ṣì ẹ̀ nítorí fi ìpànìyàn establish kò sí ọkàn mùsùlùmí tí ò le ọkàn wọn ò lè ní bí àpárá bọ́rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ láàrin yín báyìí láàrin wa àti mùsùlùmí báyìí bí ó ṣe bọjà lókùn tí mo wá ẹ wá gbìn látòdìdí Ìlọrin ẹ sọ fún wa látòdìdí Ìlọrin ẹ wá gbé ta Ọlọ́run bàdàn lórí kíni ó ti nàbà Kùránì ni bí ẹni pé rúkú bẹ́ẹ̀ ni pé wà bẹ́ẹ̀ mo fi rà ó ṣe kíní kẹ̀kẹ́ nìkan ni ìyá ọlọ́sùn jẹ́jẹ́ rẹ̀ ẹ sì lọ tínà bọ́lé ìyá oníyà ẹ sì sọ ní tẹ́ni tí ò ní lé lórí kíni ni adẹ̀ ń sọ fún gbogbo ayé pé ẹ̀sìn yìí ìpàlẹ̀ ìwà burúkú ìwà ìkà ló ń kọ́ yàn ó máa mú yàn dájú bí ojú adúfúrọ̀ ó mọ sọmọ gidi yóò sọdọ̀ ọmọ líle a sì ń pariwo a sì ń ké tantan lójúmọ́ àwọn náà sì wúwa rẹ̀ òun làwọn àpẹẹrẹ tí wọ́n fi hàn yẹn kò wá sí ẹsẹ̀ tí Muhammadu wá gbé òun náà footstep Muhammadu wá gbé wọn tẹ̀lé èyí tá a fà fẹ́ràn jù láyé yìí láyé wọn obìnrin ni látijọ́ tí wọ́n ti ń disturb wọn lọrin ẹlẹ́wọ̀ àwọn tí wọ́n ń disturb àwọn obìnrin ni ìbí ìyá ọlọ́sùn kìíní kan wọ́n lọ bá mọ́lẹ̀ ìyá ọlọ́sùn kìíní kan wọ́n lọ bá mọ́lẹ̀. tani ọlọ́run ti lè ṣe nílọrin àwọn 15k people ló lè ṣe àìbí báyìí confirmed by doctors. ní tí ó pa wọn kò ní tí ó pa wọn náà wọn kò ní tí ó pa wọn kò ẹ wá ní àwọn tí wọ́n ṣe tí wọ́n pẹ̀lú rọ́ọ̀nù ẹ̀yìn wá lọ́n kó bòǹbò tí wọ́n mọ́lé ẹlọ́run ni wọ́n lára àtàwọn ṣéwù wọn onílà onígèlè òfun ẹ̀ẹ́dẹ̀ tí wọ́n bá ṣe wà yẹn ẹ̀ tún máa fi proud ìlú ti yín nílùú lọ́gí yín gbogbo àwọn ọmọ yín tó wá kàwé tó ń ṣe gbogbo ẹ̀ tó ń jẹ́ lọ́ọ̀yà ẹ wá fi wọ́n ṣe kéèsì ọmọ kan sùn Kùránì wọ́n tó lè yá kan torí mi mọ̀ torí èmi mọ̀ pé téèyàn bá kàwé ipò yẹ kí ìgbésí ayé yẹn tún yàtọ̀ ìlú yẹn mo ti rí pé wọ́n kàwé ọmọwé tó jẹ́ lọ́ọ̀yà yóò sì mọ̀ sọ̀rọ̀ amukun mẹ́kọ̀ọ́ lẹ́nu wọ́n mọ̀ pé ilé ìwé bo nìwọ lọ yìí kíní kan primary school Ìlọrin kíní kan náà Ìlọrin ó tún dá ọjọ́ tí wọ́n University of Ìlọrin gbogbo tó wà lórí ẹ̀ ìrìn ni kò lè sọ̀kọ̀rọ̀ lórí ẹ̀ gbogbo yín ẹ wá kaṣọ lásán ẹ wá wá kóòtù lórí kíni wọ́n sọ wípé àwọn èèyàn sunlé ẹ tún gba lọ́ọ̀yà ẹ tún dìvẹ́ndì irú àwọn yẹn bí ẹ̀ bá ní ká méjì yóò ṣe rẹ̀ nǹkan èyí tẹ́ fi ṣe ọlọ́sùn ni onú fi ṣe ọlọ́sùn ẹ̀yin tẹ́ ń dìvẹ́ndì wọn yìí nígbà wọn bá dé yín adáàta ẹ̀ ń tí ìṣẹ̀lẹ̀sìn wọn ṣe ní kámọ̀ ó padà mọ̀ sẹ́yìn náà ṣébì kan nu kílò ọkọ rẹ̀ tó mú girlfriend díẹ̀ mùsùlùmí ẹgbẹ́ wọn ni o tó kọ́ wọnú bọ́kẹ́ẹ̀tì tó kẹ́sẹ̀ nú bóòlù. So wọ́n ti wà ìdá yẹn wọ́n ti wúwú sí àwọn aráàta wọ́n tún ti wá wù síra wọn. mo fi ní tẹ̀yẹ̀ bá ní ká méjì yóò ṣe rẹ̀ nǹkan. ìdí náà mi dùn fún múfẹ́ǹtì tí ó wà yìí torí gbogbo ẹni ṣe yìí àwọn kan wọ́n sì wà tó pọ̀ ọdún mu ò pé tọ́pọ̀ lọ́wọ́ ń kú torí mo rí kan tó ṣe program ó níyà ó láwọn Christian ló ń sponsor àwọn MS baba olówó Èkó ó ṣe pé mo sáà wò pé ẹ ṣe àjàmọ́ wílé bí wìrì àwọn ọmọ kíni àwọn Christian ló sponsor wọn ẹlẹ́wọ̀n mẹ́sàn-án pé ẹ mọ̀ dá wọn lóhùn ní tí wọ́n jẹ wọ́n wà ṣùgbọ́n àwọn kan wà díẹ̀díẹ̀ náà ni táyé pé bá ṣe ń gbọ́ wà ẹ̀ ní tá a rí àwọn náà rí gbóhùn tá a rí ẹni tí ò bá rí ọpọlọ ẹ ti kú kò ẹni kò ṣèyàn gidi kò lè ẹni yẹn ò lè dá lódún mọ́ ẹni ọpọlọ ẹni ẹ ti kó virus gbóhùn tá a rí pẹ̀lú gbogbo pẹ́ẹ́sì tó lójúmọ́ ẹ̀ tẹ́nì kan ayé kí n sọ yóò wọn ò rí ọpọlọ ẹni ẹ ti kó virus kọ́lọ́ mọ́jì pẹ́ni ẹni òpàràpàrà ẹ̀ mọ́lé irú ẹni bẹ́ẹ̀ tó ń gbọ́dọ̀ ètò bá lójúmọ́ tó sì tún wò pé ẹ̀yẹ ìjọ kan wà àmọ́ òwòrè kan àmọ́ tó wọnú àlùjẹ náà wọ́n àgbẹ̀ ọ̀nù kòtò wọ́n àmọ́ pé mọ̀ rọ́bùkà mọ̀ èsì mú kà wọ́n mọ̀ pé kàkàkàkà wọ́n mọ̀ báwọ̀ sòde ìran míì
ẹjọ́ ní bó ni wọ́n ṣe kó wa àwọn ọmọ kó wa pọ̀ bó wọ́n ṣe kó wa tó báyìí ná tó yẹ mọ̀ pé irú movement yìí tó bá ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ pé nǹkan kó wà lékè mọ́ tó bá ti débẹ̀ ó wà wọ́n ni aláwo ní tó bá ti bá wọ́dún sàárè òun àpé ọ̀jókòó òun àgbẹ́mì rẹ̀ wọ́n gbé orí ìdodo tó bá ti bá lórí ìdodo ó wà ní ojókòó kó wọ́n bá lè dìde lu sàárè sókè kí ni gbogbo eléyìí yìí tí wọ́n gán gbẹ́lẹ̀ sójọ́ téèyàn lè dìde nú ẹ̀ ní tí wọ́n gán gbẹ́lẹ̀ tó gbókùn rẹ̀ sí mu sójọ́ téèyàn lè dìde nú ẹ̀ gbogbo òlu gbogbo ẹ̀yà tó ní bó ṣe máa ń dispose àwọn òkú wọn ẹjọ́ torí Ọlọ́run sọmọ Ṣáínà lèyàn fi iná dẹ́rùbà ọmọ India lèyàn fi iná dẹ́rùbà bí yàrá àti bàbá yẹn bá kú gan fúnra ẹ̀ ní ó dáná sun ṣé ìwúlẹ̀ fi iná dẹ́rùbà Áfíríkà Ọlọ́run yọ wá o mọ̀ pé bó ṣe yí láago la ti ń sọ ọmọ tó bá fi 20 ọdún tán fi àjẹjẹ tó wá rù tẹ́yìn ò bá bọ́ ojú náà kì í sọjọ́ kan mọ̀ pé pẹ̀lú múmẹ́ǹtì yìí Olódùmarè ó gbalẹ̀ Yorùbá fún wa ilẹ̀ Yorùbá àní sunrí olórí àní sunrí olórí gbogbo àwọn ọmọ ọkọ nígbò báyà ló fòkọ lẹ́ràn àwọn ọmọ ọkọ mọ̀ síbi ọmọ àlè mọ̀ síbi ọmọ àlè mo dúpẹ́ fún ọ̀rọ̀ díẹ̀ tẹ́kí sọ lálẹ́ yìí ojú ní tiwa o tẹ́lẹ̀ mi balẹ̀ gbé sókè o mo kí wálé àbúrò ìlàbọ̀ yẹlẹ̀ àbọ̀yẹ̀ bọ́ ṣiṣẹ́ o. Dàlọ́ lọ́run gbogbo ẹ̀gbẹ́ tí ń ro mí ó bá mi wó oògùn inú mo ti rẹ́rìn yóò bì í mo kí wọlé o ẹ̀ ní sàṣetì o ojú òní ti ìran yín ò ní pa ìran wa ò ní parun gbogbo àwọn tó lérò pé wọ́n pààrọ̀ wa run àwọn ò tán lórí ilẹ̀ fún wa àwọn náà padà parun tọmọtọmọ iṣẹ́ gidi lẹ̀ ń ṣe o ẹ̀yin brothers Ọlọ́run máa kẹ́yìn lọ́wọ́ ẹ̀ ní sáré kò dẹ̀ ní rẹ̀yìn inú mi dùn gan mo wà very very happy torí èmi náà mò ń wò wípé tó àwọn tí mo bá fẹ́lẹ̀ ogun ò ní jà wọ́n and this movement tí a wà nínú ẹ̀ yìí lóòótọ́ ló jẹ́ pé àti ìrí 1% torí ibi tá à ń lọ ó jìnnà gan ibi tá à ń lọ jìnnà but ìrìn àjò 100 years ọjọ́ kan náà ló máa ń bẹ̀rẹ̀ and I so much like this movement àwọn ọmọ akéwù tọrọ jẹ tán láwọn fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ wa ẹ dúró náà o tí ọpọlọ wọn ò bá dàrú ebi àjiyàn pé àṣàyè wa bá a ṣe ń ṣe ń bí eléégún ń gbégun onífàndífà onímọ̀lẹ́ nímọ̀lẹ́ tiẹ̀ oríṣiríṣi la ní bíbá dẹ̀ sí ní nǹkan wa nìyẹn àdẹ̀sọ pé kò rí bẹ́ẹ̀ kí ni ìbéèrè tẹ fẹ́ béèrè lọ́wọ́ wa ẹ dákun ṣé bẹ́ẹ̀ sì wèrè yín tó gbé wá látòkèrè ṣé bóun làwa fẹ́ béèrè lórí ẹ̀ ẹ̀sìn wèrè yín tó gbé wá látòkèrè tó wá gbé bá wa tó ń purọ́ tá a dẹ̀ rí gbogbo ìwà ìyà tó wà lọ́wọ́ yín òun la fẹ́ béèrè ìbéèrè nínú ẹ̀ ìṣó ìbéèrè wo náà fẹ́ bí wá tó ìbáṣepọ̀ orí wọn ti dàrú ẹ dákun ayé rí àwọn pípù yìí o torí tí ọpọlọ wọn ò bá lọ sẹ́yìn irú ìbéèrè wo náà fẹ́ bí wá irú èmi sìn fananda nídìílé tèmi kò dẹ̀ ṣe gbogbo Yorùbá ló ń dífá àwọn ọlọ́sùn ń sọ̀sùn ológun ń bọ̀gún gbogbo àwọn nǹkan wọ̀nyí dẹ̀ lélẹ̀ àsọ pé Ọlọ́run ni àsọpọ̀ Ọlọ́run ni kò sí kankan tá a fi pọ̀ Ọlọ́run tí ìbáṣepọ̀ orí wọn ti dàrú ṣé báwọn ló fi èrè ọlọ́wọ́ méjì wọn sìgìdì orí burúkú wọn àwọn tó ní sìgìdì gẹ wọ́n gbé sìgìdì jáde wọ́n lálàá àwọn nìyẹn ẹ̀yin wèrè bí tẹ gbà kan rí ẹ ṣàyàrí pé àlá Ọlọ́run ni àdẹ lálàá ò sọ Ọlọ́run àwọn tó dẹ̀ kọ̀wé wọn jiyàn pé nǹkan tó kọ sínú ìwé wọn kọ́ tó bá pọ́n pé ẹ̀yin wèrè yìí ẹ bá wọn purọ́ sínú ẹ̀ ni níbi táyé yín bàjẹ́ dé láwọn olórí búkọ olóṣòká yìí tó bá pè wọ́n gbà tó fẹ́ kọ ìwé yẹn wọ́n pa ẹ̀rọ sínú ẹ̀ tí gbogbo ibi táwọn ẹbí ti bọ́ ọmọdún 9 sùn yẹn náà ó ti yí kúrò ṣe bí wọ́n ti fọgbọ́n sọ pé kán yọ nǹkan dànù nínú ẹ̀sìn kí lẹ fẹ́ yọ dànù àwọn tó ní ìtàn wọn ti kọ̀ tán wọn adẹ̀ ti mà sí títú pé ẹ̀sìn Islam tẹ ẹgbẹ́ wa ẹgbẹ́ ayé ni kò yàtọ̀ sáyé wàláì kò sí kan tó fi yàtọ̀ sẹ́yẹ ẹgbẹ́ òkùnkùn ni adẹ̀ ti rí yín tán tẹ bá mọ̀ pé kì í ṣẹgbẹ́ òkùnkùn ẹ nìṣó sí kóòtù ṣe bẹ́ẹ̀ yáwọ́ láti gbé àwọn èèyàn ẹ nìṣó sí kóòtù kẹ wá lọ dìfẹ́ǹdì Kùránì yìí kẹ wá lọ dìfẹ́ǹdì àdìsí yìí bóyá kì í ṣe inú ìwé yín láti ka kiri yìí jáde orí burú wa bá wọn débi wípé à ń bá wọn sọ wọn wá ń lera ṣùgbọ́n tẹ bá wá ṣàkíyèsí àwọn tó jẹ́ bàbá àṣàlẹ̀ wọn àwọn ògúnnágbòògbò wọn jáde sọ nǹkan kan torí àwọn mọ̀
àwọn mọ̀ pàṣírí wọn ti tú àwọn mọ̀ pé apẹ́ ti fọ́ mọ́ wọn lórí ṣùgbọ́n àwọn kéékèèké náà ti bà tiwọn jẹ́ àwọn àgbà ti bà tàwọn yẹn jẹ́ àwọn yẹn náà ti jáde ẹ wá lanu gbàgà ẹlẹ́fẹ́ bí wọ́n béèrè ìbéèrè kíni sásọpá àgbégún ni ebóró ti wà ní yes sásọpá àṣemọlẹ̀ ní sebóró ti wà ní ebá àlá ní sásọpá àbọ̀gún ni ṣé báwọn ancestors wa ní gbogbo àwọn ancestors dáadáa fi ṣeré lára ara wa tá à ń fi ṣàdúrà àsọpọ̀ lọ́n gangan ni wọ́n ẹ̀yin lẹ gbé ọlọ́ọ̀sì gidi ọlọ́ọ̀ méjì wá tí ò lágbára kankan àlá tí ò ní wàhálà jẹjẹ ìwò tọ́lẹ́tro bẹ́tà àlá tọ́lẹ́tro ẹ má jà sọ pé fẹ́sìkì tí bọ́dà mi máa ń dárúkọ fẹ́sìkì tọ́lẹ́tro olù ó bẹ́tà àlá àṣẹ kò lágbára kankan lẹ́jọ́ tá a ti ṣe pèlè lórí iná mi ò lálàá láàrin aṣọ lórí burú ni àṣẹ́sí ẹ̀ẹ́dẹ̀ máa wá fẹnu ba nǹkan wa jẹ́ ń bí. ọmọ òfò lálẹ́ ọmọ òfò ni. aláìwo wà ní tọ́lẹ́tòlù ni mo lè fi aláwẹ̀ tọ́lẹ́tòlù tá a fi ń nù dí ó bẹ́tà àlá ẹ̀ẹ́dẹ̀ wa máa fẹnu ba nǹkan wa jẹ́ ń bí kíní tá à ń bọ̀ kò lè sọ̀rọ̀ kùránì tí yín lè sọ̀rọ̀ àbí bíbélì tí yín ló lè sọ̀rọ̀ gbogbo ìrọkúrọ tẹ́ ẹ rọ káàkiri tẹ́ ẹ pòrọ̀ àtẹ̀sí kíní àtẹ̀sí kejì. ìjọ ọmọ tí náà bọ̀ kí n ló gáàsì àfikejì tán. àtẹ̀sìnkíní àtẹ̀sìnkejì ẹ̀ ní kúrẹ́ torí gbogbo ìrọ́kúrọ náà rọ àwọn ẹlẹ́sìnkejì yẹn ti àwọn mélòó wọn dọ̀rọ̀ méjì owó wọn torí owó wọn àárín wọn bí ló wà òun lẹ́sẹ̀ rí tó bá ti bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì wọn yẹn tán fọgbọ́n ṣe yẹn kẹtọ wí kẹtọ fọ wọn tètè wálé kan wọn rà wọn ti fi kọ́ ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ ni pásọ náà bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀ ń gbẹ̀rú sí bẹ́ẹ̀ ni gbogbo nǹkan lọ láàrin ara wọn ṣùgbọ́n àwọn olóṣùká wọn kówó tí wọn wá pápapọ̀ ó di Saudi òun lè ṣe rí àwọn àràbù bíi márùn-ún wọn ò jókòó ti di ẹran kan wọn ò máa jẹ nígbà táwọn máa kẹ. wọ́n fowó mugun jà ló sọ ni owó mugun àròsọ lè yóò fi jẹ. nígbà táwọn máa kẹ bá kówó lọ Saudi àwọn àràbù ò wá jókòó ti di ẹran kan àwọn márùn-ún lè jókòó ti di ẹran kan wọn á máa jẹ ẹ wo nǹkan ẹ wáyé kẹtì ẹ wá jókòó tẹ bá nílà káyè pé àwọn tẹ lọ ń bá tẹ wá sọ pé ènìyàn Ọlọ́run ni wọ́n lè ní nígbà tó so òwò ẹrú fún bíi 2000 years báwo náà ṣe òwò ẹrú yẹn tí a rí black lọ́dọ̀ wọn lénìí ṣe bí Amẹ́ríkà rí black Amẹ́ríkà ibẹ̀ lẹ́fí máa mọ̀ pé àwọn àràbù yẹn olórí ibú ni wọ́n torí àwọn ló ń castrate àwọn ẹrú tó ń kó ń gbà yẹn gbogbo ẹrú ọkùnrin tó bá kó ń gbà yẹn wọ́n ń castrate wọn dànù ni wọ́n yọ nǹkan ọmọkùnrin wọn gbó ni òun lè ṣe rí wípé wọ́n kórìíra dúdú gbogbo orí burúkú tó ń ṣe àti gbogbo àwọn àfa wọn tó kàǹkà yìí bọ́sẹ̀ ń ṣe wèrè wọn tó tán làwọn gba òsìlámù yìí èwo lè rí tó fẹ́ ọmọ Saudi wa bí nígbà tẹ́ ẹ bá parọ́ tẹ́ ẹ lórí burúkú tó bá wọn nígbà tẹ́ ẹ bá parọ́ wọn ni pé ọmọ ẹ̀yà ẹ̀sìn ẹ lọ fẹ́ ọmọ Saudi wa ẹ lọ fẹ́ obìnrin Saudi wa bí kárí tí Saudi bá máa fún yín lọ́mọ wọn ẹ̀yin tí Saudi di ẹ̀yin tó ẹ pé bí Saudi ṣe ń wò yín báyìí ìwò ẹrú ìjọsìn náà ń wò yín tó rán mọ ẹ̀yà táwọn bàbá ńlá yín jẹ́ lọ́wọ́ wọn ẹ wá nílẹ̀ akàyè rárá àwa ń ba ayé sọ ẹ wá ń lé kankankankankan ẹnì sókọ̀tù ẹja kó Kùránì àtàdísì àti tẹ̀sírì ẹja kó lọ́kọ̀tù kẹwàárí. ojú kúnlẹ̀ wọn ti fi ń wò wá sáà ṣẹ́dú làwọn kówó ti wá lọ fáwọn. ẹgbọ́n mi ṣẹ́ráyé báyìí o àwọn wàá jókòó di ẹran wọn wàá máa jẹran wọn máa fẹ̀ èmi ò jẹun àti dìde lójú kò dọ̀ràn adẹ sọ fún àwọn ọmọ àkẹ́yìí nígbà tó jẹ́ pé wọn kọ́ṣẹ́ wẹ́dà táìmù tó yẹ kọ́ kọ́ṣẹ́ wẹ́dà ilé kéwú náà gbà lọ wọn kọ́ṣẹ́ plumber wọn kọ́ṣẹ́ kò sí kankan níbi tó rí burú bá wọn dé kán lọ máa kọ́ bíríkìlà kán lọ máa ṣe irọ́ ní oṣù ká ìyá yìí náà dì lérí táwọn wá bí táwọn ti ganu sí káàkiri wọn wàá jókòó wọn máa lọ àwọn láti sọ̀rọ̀ wọn sọ pé àwọn ń bẹ lọ́hùn ẹ̀yin tó lọ́hùn jìnnà sí ẹ̀yin tó yẹ pé ẹ̀yin olóòórùn ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe rí láàrin ẹgbẹ́ tẹ́ ẹ máa rùn ẹ wàá da oríṣiríṣi sára ẹ máa rùn fún ẹ bá ti wá tó ṣèjì kan tẹ́ rí wọn tójú wọn ràn kàn tó ń sọ̀rọ̀ ẹ ti mọ̀ pé págùn ló ń dà wọ́n láàmú àwọn nǹkan ẹyọ kọ̀ọ̀kan díẹ̀díẹ̀ tó rí gbà lọ́wọ́ àwọn bàbá wa òun ló wà lọ́wọ́ wọn Kùránì wọn yẹn ò kò sí nǹkan kan nínú ẹ̀ empty ni kò sí nǹkan kan nínú ẹ̀ dìsẹ́ẹ̀dẹ̀ pẹ̀lú àwọn ẹlẹ́sìn kejì náà teori tí wọn ò bá dàrú ṣe gbígbà àwọn tó gbẹ̀sìn wọn wá ṣe gbígbà kan gbé education wá kan gbé ẹ̀sìn Christianity wá ṣe bọ́kọ́ hospital sẹ́gbẹ̀ẹ́ ibi tẹ́ fi máa mọ̀ pé òyìnbó ògàn nìyẹn torí wọn mọ̀ pé ìwé tán gbé wá kò sí nǹkan kan lẹ́nu ìwé ìwé tán gbé káàkiri wọn mú gbogbo ìtàn wọn ní Ádámù àti èmi ò ń ṣe Ádámù kọ́ ló bí èmi mo mọ àwọn aràn mi mo dẹ̀ mọ bí tí ìran mi ti ṣẹ̀ wá
èmi ò òfò mọ ládà òfò ládàmà àti ìfẹ́ òsè òfò làwọn méjì òsè. mi ò mọ bí tẹ́ ti rí ádámù tẹ́ ló bí yín, kò bá ádámù òbí èmi, kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ádámù, èmi ò ń ṣe descendant ádámù ń tèmi. torí ìgbà tán máa kọ́kọ́ wèrè wọn káàkiri tán kọ́ gbogbo àlábà wọn lẹ̀ sínú bíbélì, wọ́n ní ádámù àti éfà. ok, éfà yẹn wá bẹ̀rẹ̀ sí sọ sórí ẹ̀ ká gbọ́, àbí oyè ọdún mélòó ló lò láyé, bó ló ṣe lò gbèsè ayé ẹ̀ lẹ́yìn ádámù àti éfà yẹn, wọn ò sọ nǹkan kan nípa éfà mọ́. ọdún mélòó ló lò, ọmọ ọdún mélòó ni bó ló ṣe lò gbèsè ayé ẹ̀. àná olórí burúkú wọn lẹ́yìn inú bíbélì yẹn nìkan lẹ ti máa rí pé Èjó sọ̀rọ̀. nínú ayé tá a jọ wà yẹn wá sọ fún mi bí tẹ́jọ́ ti sọ̀rọ̀, nínú bíbélì yẹn náà lẹ́jọ́ ti sọ̀rọ̀. ṣebí ok, tí ìbá ṣe wípé orí àwọn kọ̀ọ̀kan ti burú tó lọ́tàn lọ́ ń kú sí ṣọ́ọ̀ṣì kú sí kínní, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ayé lẹ́kọ́ sínú bíbélì. ẹni wọ́n ń kọ́lé lọ, ilé wó, Ọlọ́run dèdè rú, ẹ fàwókù lé hàn wá. ibi tán kọ́lé yẹn sí, ibi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ayé ni, ibi tán kọ́lé yẹn sí tó ti wó, ẹ fàwókù ẹ hàn wá. ọgbà ádámù ọyìn àti éfà yẹn fún kékeré tó kù hàn wá, kọ́tẹ̀ náà ti bú búbu lónìí, ilẹ̀ ti fẹ́ tán. ibi tí ọgbà yẹn wà ẹ fi hàn wá, ọgbà ádámù àti éfà tó ti lé wọn jáde. ọgbà ó dẹ́nì Ṣèyí Mákindé ti bónú ẹ̀. irú àwa ń sìn, àwa ti já ti pẹ́. mo ń fọwọ́ ẹ̀gbáyà more than 25 years now, more than 25 years ni mo ti rí oríṣiríṣi nǹkan tí mo dẹ̀ ti dúró yẹ̀gbágbò nínú ẹ̀sìn rádaràda. mi ò dẹ̀ kò dẹ̀ sí ni bí mo lè fọ gbogbo sọ̀rọ̀ sọ̀yà mi, kò sí, mi ò mú kankan ní pàtó pé bóyá gbà tí mi ò ti wá ṣe kìrìsìtẹ́nì mọ́, tí mi ò ti ṣe mùsùlùmí mọ́, mi ò ní aláwo kan tí nǹkan bá ń ṣe mí màá tọ̀ àwọn tó ní nǹkan ẹ̀ lọ ni. mi ò ní aláwo kan pàtó, bó ṣe jẹ́ pé fanádáǹdì lé mi tẹ́lẹ̀, mi ò dẹ̀ sẹ́fà àwọn gan tó pẹ̀ kán bá ní pé bóyá yẹn ni. ṣùgbọ́n tí nǹkan bá ṣe mí, mo mọ àwọn tí mo lè tọ̀ lọ tí màá dẹ̀ gbóògùn lọ́wọ́ wọn. kì í ṣe ẹ̀yin rádaràda yìí tẹ́ ẹ̀ púrọ́ káàkiri yìí. tẹ́ bá súnmọ́ àwọn àfa yẹn, nígbà tẹ́ bá máa rìn bí ẹbí mélòó kan lọ́dọ̀ wọn, oògùn àwọn bàbá wa náà bẹ̀rẹ̀ sí ṣe, táwọn náà ó sọ ṣẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ tó máa gbélé yín lọ́wọ́. a dẹ̀ sọ fún yín, ẹ má fẹnu àbùkù pé àwọn bàbá yìí mọ́. wọ́n mọ̀ lògbọ́n àbá wa, wọ́n mọ̀ fi kúlẹ̀ aláwọ̀ lò, wọ́n mọ̀ ká kúlẹ̀ aláwọ̀ sí lò. ẹ̀yin májì, a dẹ̀ sọ fún yín, ẹ má fẹnu àbùkù pé àwọn descendant wa yìí mọ́, ẹ má fẹnu àbùkù pé ìran wa mọ́, ẹ má fẹnu àbùkù pé àwọn bàbá yìí mọ́. síbẹ̀síbẹ̀ tó bá ti jáde báyìí, tó bá ti fẹ́ sọ̀rọ̀, wọn ní nǹkan kan nínú ìwé wọn yẹn tó fẹ́ sọ ju kíní kan ò dáa, àwọn náà kí wọ́n bọ́ ọ́nú ẹ̀sẹ̀ ẹlẹ́sìn. àṣẹ ìwé wọn tá a mọ nǹkan tó wà nú ẹ pẹ̀lú èdè orí burúkú wọn yẹn, àṣẹ òun ni ò jẹ́ ká sì rí di tú látọjọ́ yìí. náà ń sìn ẹ wá wò ó sìn, àṣírí ti tú sìn. pé this Islamic of a thing is beyond the normal belief táwọn èèyàn rò pé bóyá ẹ̀sìn ni. Islam ten wo yẹn is a political movement and their agenda is just for them to hold the world power, and that is more reason why lè ṣe rí pé kì í ṣe ilẹ̀ Yorùbá or ilẹ̀ Nàìjíríà nìkan ni crisis lórí ọ̀rọ̀ Islam wà throughout the entire country. ẹ rí pé àwọn country tó jẹ́ greatest country in the world, àwọn ló ní issue pé Islamic extremists yìí, and their plan is just for them to take over power from the original government so that they can impose the doctrine of that Islam on the people. ṣẹ́rí nǹkan tí mo fẹ́ kà mọ̀ ní Nàìjíríà ni pé àwọn pàápàá jùlọ àwọn mùsùlùmí tó sì jẹ́ ọmọ ilé kéwù tó jẹ́ pé àwọn kan wò pé káwọn lọ sílé kéwù kọ́ lọ kàtírà, àwọn ṣe kíní kan tí wọ́n wá online don defend Islam, majority wọn ó ra ké. Jamiu ẹ bá wa mute àárín ní mute. Majority wọn ò ní orientation or probably they don't have the in-depth knowledge of what that Islam is all about. tẹ́ bá ti ń sọ̀rọ̀ kínní tẹ́ bá ti ń sọ̀rọ̀ ìjọba, kò sí kan tó jẹ́ ìjọba ju Kristẹni àti Mùsùlùmí o. hello T-Best Oba, is there must with any religion? Yes. Smith. Ọba ẹ káàsán. Ẹ káàbọ̀ sà. Ẹ kọ́ sà, ẹ kú iṣẹ́ ọpọlọ. Lákọ̀ọ́kọ́, kò ń ṣe àkọ́kọ́ mi ní péjì ni. Kò ń ṣe òní kò ń sànà. Èmi ti mọ
nǹkan tọ́lọ́run gbé yín kalẹ̀ fún especially ní ilẹ̀ Yorùbá kódà ó ti pẹ́ kó tó di pé ó di àsìkò yìí tí gbogbo ayé ti ń pariwo ọ̀sìnwín 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 lèmi fúnra mi èmi ó mú mi dúpẹ́ pé mo rí ọjọ́ ìní lára yín nígbà tí ayé ń sọ nǹkan míì lẹ́nu pé ẹni yìí ó ní ibi tó dáa tó ń lọ nílẹ̀ Yorùbá mo kọ́ dúpẹ́ lọ́wọ́ yín ṣé wàá rí nípa tó ní ìṣẹ̀ṣe pé àwọn MS bàbá wọn ò ní nǹkan láti fi defend pé bóyá tán bá béèrè ìbéèrè lọ́wọ́ wọn wọ́n ní láti lọ bá àwọn aláwo kan wá wọn tó lè máa defend láti máa jà fún ẹ̀sìn ìṣẹ̀ṣe àbí nǹkan kan ọba ní ilẹ̀ Nàìjíríà lápapọ̀ àbí kí n sọ pé gbogbo àgbáyé ilẹ̀ Yorùbá kọ́kọ́ need láti mọ̀ pé tí mi bá ṣe nǹkan kan kí wọ́n kọ́ gba kí nìyẹn mentality yẹn kù lórí àwọn ọmọ Yorùbá pé tí mi ò bá ṣe nǹkan kan tí mi ò lọ mosque tí mi ò ka Kùránì tí mi ò lọ church kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ sí mi nǹkan yẹn gbọ́dọ̀ kọ́kọ́ wà ní tí àwọn MS bàbá ń ṣe nìyẹn tó o bá ṣe mùsùlùmí kò sínú kó o fẹ́ wọná kò síbi kankan kò sí nǹkan tó lè dún pẹ́rẹ́ tó lè ṣẹlẹ̀ ṣẹ́ni tí mentality bá ti kọ́kọ́ wà lórí àwọn èèyàn àwọn òyìnbó tí wọ́n gbé ẹ̀sìn wá Amẹ́ríkà ò bìlífù nínú pé tó bá lọ sí mosque àbí church ló máa lọ àlùjọ náà wọ́n hàn ṣetán láti fẹ́ bọ́ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lórí pé ó lọ mosque o ó ṣe mùsùlùmí o ó ṣe kìrìsìtẹ́nì o àwọn nígbàgbọ́ pé kò sí nǹkan tó máa ṣe iṣẹ́ ni oògùn ìṣẹ́ ohun tó o bá ti fẹ́ ni kó fọwọ́ ara ẹ lọ ṣe ẹni tó gbébọn tó lóun fẹ́ jalè ó ti mọ̀ pé méjì ló máa bá dé ṣédà kí wọ́n mú nǹkan pa òun àbí kóun jàjàyè àbí kóun lọ ibi tóun fẹ́ olè tóun fẹ́ jà kóun dé rí jà lájàyè ohun tó bá fẹ́ ṣe ó máa decide díẹ̀ lọ́kàn rẹ̀ nílé ayé yìí ni so mentality yẹn kọ́kọ́ kù lórí àwọn èèyàn pé tó o bá ṣe mùsùlùmí àbí ẹ̀sìn Kùránì o tó bá gbé nǹkan lé lórí nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ tó bá sun níná nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ gbogbo àwọn mentality yẹn kún àwọn MS bàbá kọ́kọ́ fẹ́ fàyọ kù lórí àwọn èèyàn má ṣe nǹkan kan wàá sì gbélé ayé ìtúsí tó fẹ́ ṣẹlẹ̀ má ṣe nǹkan kan kò sínú kó lọ sínú iná kan wọ́n fi ń parọ́ tàn wá ni so tí mentality máa kọ́ kúrò because ní pé ká máa lọ wá irọ́ kan tá a fi máa defend ẹ̀sìn ṣẹ̀ṣe irọ́ sì ń parọ́ fúnrọ́ náà ni. lóòótọ́ ẹni sùn níbi tẹ́lẹ̀ yẹn. ok sir. a ní òtítọ́ tẹ́lẹ̀ ni sí òtítọ́ ló bẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ ni. ọba bẹ́ẹ̀ ni kò ń ṣe òtítọ́ ló bẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ àbí kò ń ṣe òtítọ́ ló bẹ̀rẹ̀ mùsùlùmí àbí ti kìrìsìtẹ́nì ìdí nìyẹn tó jẹ́ pé tí àwọn MS bàbá bá tún mú pé ìṣẹ̀ṣe ni káwọn èèyàn máa padà sí irọ́ sì ń parọ́ fún ọ̀nà because irọ́ ni wọ́n fi máa gbé ọ̀rọ̀ wọn lẹ́sẹ̀. ó dà now ṣé ẹ rí ibìkan láyé ẹ rí anywhere láyé any circumstances area ìbáàjẹ́ nínú ṣọ́ọ̀ṣì ìbáàjẹ́ nínú ilé ìbáàjẹ́ nínú ọ̀nà tí irọ́ ò ní wà níbẹ̀ tí ilé ẹ̀ máa ṣàṣeyọrí. kò sí. ok now tó wá ní àǹfààní òtítọ́ tẹ́ fẹ́ mú wá kí ni àǹfààní òtítọ́ yẹn nígbà tó jẹ́ wípé wàhálà tẹ́ mọ̀ wípé irọ́ la fi ń gbélé ayé. tọ àǹfààní òtítọ́ yẹn nìyí ní ilẹ̀ Amẹ́ríkà lónìí àbí gbogbo àwọn ìlú tí wọ́n great lágbàáyé ti torí pé wọ́n mú òtítọ́ dání nípa pé a ṣe ẹ̀sìn kankan wọ́n fún wa ní mùsùlùmí mọ́dẹ̀ fún wa ní kìrìsìtẹ́nì àwa fẹ́ fi ọgbọ́n orí wa lo ayé wa humanity la fẹ́ lóhun pé kémi ṣe tèmi kí wọ́n ṣe tiẹ̀ má pa mí lára kí n má pa yín lára làwọn fẹ́ fi gbélé ayé òun ló jẹ́ kí wọ́n wà great nínú wọn náà. ẹ jẹ́ kí n wọ bẹ̀rẹ̀ mo ń like àwọn point tẹ́ ń yọ jáde yẹn. àwọn kankan wà tẹ́rí àwọn òyìnbó wọ́n ti jù wá lọ gùn tẹ́rí àwọn kankan wà ẹjọ́ bóyá kẹ́ mute tí bá ti fẹ́ sọ̀rọ̀ because ariwo kan máa wá láti ibi tẹ́wà yẹn so àwọn kankan wà tí àwọn òyìnbó ṣe fún yín tó jọ religion but tó kì í ṣe religion from example òyìnbó ò ṣe religion but àwọn ló fún yín ní religion òyìnbó kí ni wọ́n fi rọ́pò religion nígbà tí wọ́n rí pé religion ti fẹ́ cast òyìnbó lọ ṣe nǹkan mèremère bí ìbọn bomb mọ́tò phone àwọn nǹkan ìgbáyé gbádùn wọ́n kó fún èèyàn ọmọ Nàìjíríà wípé kẹ́ máa ra cash ní ìlú títí wọn tí wọ́n ti ń ṣe wọ́n ń fún wọn láàyè pé kí wọ́n máa sanwó ẹ̀ díẹ̀ now nígbà tí ẹ bá fi religion sílẹ̀ torí religion ní ọ̀pọ̀lọpọ̀ wá ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó lọ sí ṣọ́ọ̀ṣì ń sìn kì í ṣe tó tìjọba ọ̀run ó ń lọ bóyá ó lè rí connection
bóyá lè rẹ́ni ràn án lọ́wọ́, bóyá lè rẹ́ni help òun, bóyá lè rẹ́ni fún òun lóúnjẹ. Now kí ni àwa ènìyàn dúdú ń ṣe tí a fẹ́ máa fún àwọn òyìnbó táwọn máa rà ní cash, táwọn máa rà díẹ̀díẹ̀ lọ́dọ̀ wa? Ìyẹn ni ká wá jọ sọ ẹ̀sìn kí nìkan náà ta fẹ́ ṣe. ẹ̀sìn Ọlọ́run ní kò lákàyè yín. Religion yìí náà tí wọ́n gbé fún wa yìí, òun náà ló ń ṣe okùnfà láti má jẹ́ kí ìran adúláwọ̀ ronú nǹkan míì. Ok, for example, ẹ wo Iran lọ́wọ́lọ́wọ́ báyìí, lọ́wọ́lọ́wọ́ as of today, more than 30,000 people have been killed by Islamic group nítorí pé wọ́n ń ṣe wọ́n protest against the Islamic government. Wọ́n láwọn ò fẹ́ Islamic government. Ní 1976 àwọn people yìí ti ń dágbé ilé ayé wọn láì sẹ́sì Islam. Kó tó di pé Islam dé, wọ́n sọ pé àwọn fẹ́ jọba lé wọn lórí. Ẹ̀sìn Islam sẹ̀ríà làwọn fẹ́ máa lò nínú ìlú yẹn. Ẹ wá wo láti 1976 wọn ò wájú bí wọ́n ṣe wà lọ títí di èní. Àwọn aṣetán làwọn fẹ́ bọ́. Islam sọ pé rárá, àfi Islamic government yẹn làwọn fẹ́ máa fi rule. Wọ́n sì fi pa èèyàn 30,000. Nítorí jẹ́ kí n mọ́ ọ̀dí báyìí ni pé látìgbà náà títí dàsìkò yìí tó bá jẹ́ pé wọn ò sí lábẹ́ ìṣèjọba mùsùlùmí Islamic, Amẹ́ríkà ò ní sọ pé dandan. Ẹ lọ́wọ́ bá ṣe wà pẹ̀lú mi. Amẹ́ríkà ò ní máa rí ìran Iran gẹ́gẹ́ bí ìran Lárúbáwá tí ò ní jẹ́ kí wọ́n ní weapon tí wọ́n lè máa fi defend ara wọn. Ṣùgbọ́n tó ti rí i pé Islamic ló ń jọba lé wọn lórí ń bẹ̀, wọ́n sọ di Islamic country, which is one against Islamic country. Wọ́n ti sọ di Islamic country, wọ́n ò jẹ́ kí wọ́n gbérí látara pé torí Islam ni wọ́n sì ní ọpọlọ láti fi ṣe nǹkan ọjọ́ ogun fún alára wọn. Kí ni nǹkan táwa fẹ́ ṣe báyìí tá a fẹ́ máa tà fáwọn òyìnbó ni mo ń béèrè báyìí. Ọba, ohun tá a fẹ́ ṣe ni pé kí wọ́n kọ́kọ́ kí àwọn nǹkan táwọn MS bàbá ń ṣe yìí kí wọ́n mú mentality ẹ̀sìn kúrò lórí gbogbo ẹ̀dá tí ń bẹ ní ilẹ̀ Yorùbá pátápátá. Òun ni yóò jẹ́ ká rí ìlọsìn nǹkan míì. Nígbà tí bá mú mentality yẹn, kí lẹ fẹ́ fi rọ́pò mentality yẹn? Ohun tá a fẹ́ fi rọ́pò mentality ni pé gbélé ayé tó lè jẹ́ kí ìrọ̀rùn bá ọmọlàkejì. Defend ọmọlàkejì ẹ̀. Ọ̀rọ̀ yín ó yé mi, ọ̀rọ̀ tèmi ò yé yín. Kò possible kẹ́ fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn kẹ́ má fi kàn mí ìrọ́pò. Owó tí ẹ ná yẹn kò da ẹgbàá dọ́là. Pound sterling tí ẹ ná yẹn kò da ẹgbàá náírà. Ẹni kí n sọ ọwọ́ mi nù, ẹ ò fún mi lówó mi, kí ni mo fẹ́ ná? Ó dà nísìn àpèjúwe ọba, Amẹ́ríkà sọ pé kí wọ́n gbé ẹ̀sìn Islam kúrò nínú ìlú àwọn. UK sọ pé kí wọ́n gbé ẹ̀sìn Islam kúrò nínú ìlú àwọn. Kí ni Amẹ́ríkà ń preach fún wọn kí wọ́n ṣe? God bless you. Amẹ́ríkà sọ fún wọn pé àwọn ò sí ẹ̀sìn. Ìdí tí Amẹ́ríkà fi sọ bẹ́ẹ̀, wọ́n rí wípé àwọn mùsùlùmí yẹn ti gbọ́n bí àwọn. Kò pọn dandan, wọ́n jẹ́ kó pọn dandan káwọn sẹ́sìn. So wọ́n rí wípé àwọn mùsùlùmí yẹn ti gbọ́n bí àwọn ló fà tó fi ń lé wọn. Àwọn Amẹ́ríkà àwọn ń pa wá díẹ̀díẹ̀ ni. Àwọn mùsùlùmí yẹn àwọn ń pa èèyàn face to face ni. Àwọn Amẹ́ríkà wọ́n ń pa wá díẹ̀. Wọ́n ní kẹ́ wá sílùú wọn, kẹ́ wá gba visa, kẹ́ wá gba Greenland, kẹ́ wá gba kíní kan. Tẹ́ bá ti gba visa wọ́n máa fún yín níṣẹ́. Tó bá ti fún yín níṣẹ́, wọ́n fún yín lówó gidi, wọ́n fi táàksì, wọ́n fi gba gbogbo yẹn padà lọ́wọ́ yín, ẹ máa gbó sára, ẹ máa ṣe 4 hours, 100 hours. Ṣé kí n sọ òtítọ́ kan Mo ń gbọ́. tí ó tó máa korò díẹ̀? Nílẹ̀ Yorùbá lénìí tẹ́nìkan bá dìde tó lóun fẹ́ gbé ọ̀rọ̀ ẹ̀sìn ìṣẹ̀ṣe lé ẹ̀sìn míì, ẹ̀sìn méjèèjì tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí ní ilẹ̀ Yorùbá lórí, ó máa fail woefully. Kò sí mọ́sílẹ̀ òkú wọn pọ̀ tó. Torí pé ìdí tí wọ́n fi fail ni pé ohun tó pilẹ̀ Yorùbá, ohun tó lágbára púpọ̀ ni látilẹ̀. Lákọ̀ọ́kọ́ kò sí bí wọ́n ṣe sọ ìtàn ìlú kan nílẹ̀ Yorùbá tí ò ní sí pípanú, tí ò ní sí nínànú, tí ò ní sí bíbájanú. Kò sí bí wọ́n ṣe kí ọ̀rọ̀ Ifá kan tó jẹ́ pé tán bá kí lọ tán kí bọ̀, ọ̀rọ̀ kéèyàn mú nǹkankan tí ó fa okùnfà tí àwọn ẹlẹ́sìn ní òróró sọ́jọ́ lórí. Ẹlẹ́sìn yẹn kò lè wí ní ẹ̀sìn Islam. Irú àwa báyìí tó bá yẹ pé àwa la fẹ́ defend ẹ̀, kò sí ẹ̀sìn kan lábẹ́ ọ̀run yìí táwa lè defeat, because gbogbo nǹkan tẹ́ ń ṣe níṣẹ̀ṣe yẹn ó wà ní Bíbélì. Bọ́ ẹgbẹ́ ṣe ń pààyàn nínú ìṣẹ̀ṣe bẹ́ẹ̀ náà ló ṣe ń pààyàn nínú Bíbélì, bẹ́ẹ̀ ṣe ń pààyàn nínú ìṣẹ̀ṣe bẹ́ẹ̀ náà ló ṣe ń pààyàn nínú Al-Qur'an. Ìkan ò lè bù kan.
kò sẹ́ni bọ̀ tó lè bọ́ ẹnìkejì ẹ̀. Mẹ ọba nígbà tó ti wá jẹ́ pé eléyìí ò lè rí eléyìí mú eléyìí ò lè rí eléyìí mú ṣé dandan ní ká ṣe ẹ̀sìn ni. Ẹ kì í ṣe dandan kí a ṣe ẹ̀sìn but ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ foundation ẹ wo mọ́ ní báyìí kí lórúkọ ẹ̀ president Burkina Faso yìí. Yeah, Traoré. Ẹ wo bó ṣe ń gbé process ẹ̀ bọ̀ ẹ rí nǹkan tó ti fi mango produce. So ẹ gbọ́dọ̀ ṣe rí eléyìí tẹ́ fi máa ń ka àwọn Quran nìyẹn ẹ ò ní ìdí ẹ̀ nísìn nǹkan tá a ní ìdí nísìn ni wípé ẹ jẹ́ kí àwọn group of people kan kó kóra wọn jọ ẹ gbé àwọn nǹkan mẹ́rẹ̀mẹ́rẹ̀ kan máa ṣe bó jẹ́ company lẹ́fẹ́ máa kọ́ ni o tẹ́ wá gbé company yẹn kalẹ̀ ní ìlànà ti ìbílẹ̀ ní ìlànà structure tó jẹ́ wípé ọmọlúwàbí máa wà nínú ẹ̀ ẹ wá introduce company yẹn fún ayé wípé company yìí kọ́ tó bá fẹ́ máa wá síbẹ̀ kọ́ o àwọn máa fún ẹ lówó gidi o bọ̀ tó o gbọ́dọ̀ sin ẹ̀sìn kankan níbẹ̀ bọ̀ tó bá ti wọ company yìí wọ́n máa gba 1 million lóṣù nǹkan táwọn òyìnbó fi kó wa lẹ́rú nìyẹn gbígbé tẹ bá ti wá sílùú wa wàá lo iná wàá lo everything you can do religion that you like wàá gbowó oṣù gidi but wàá san tax but ìlànà àti ìṣe ìlú wa ló gbọ́dọ̀ tẹ̀lé whether you like it or not. Ọlọ́run ní bàlákà yẹn jẹ́. So creation yẹn nísìnyí la wá need. Tọ́ ọba ǹjẹ́ ẹ mọ̀ ìdí pàtàkì tí àwọn àáfàá yìí tí wọ́n ṣe takú délẹ̀ pé àwọn fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ àwọn MS bàbá. Wọ́n mọ̀. Ìdí tó fi takú. Bẹ́ẹ̀ni. Ẹni tó fi takú ni wípé wọ́n mọ̀ wípé wọn ò lè defend nǹkan tí MS bàbá fẹ́ sọ nǹkan tí MS bàbá fẹ́ kà yẹn wọn ò lè defend ẹ̀. So tí wọn bá dẹ̀ ti lè defend ẹ̀ àwọn ò fẹ́ dá nìkan yẹ̀yẹ́ wọ́n fẹ́ kẹ́yìn náà yẹ̀yẹ́. Thank you sir. Thank you. That is it. That is it. Torí níbí báyìí mo máa ń travel dáadáa mo ti lọ sí Saudi dáadáa ẹni tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ mi ọmọ Saudi àwọn onítẹ̀bílíkì ni tí wọ́n mú ẹ̀sìn ní kíkan yẹn ọjọ́ kan lèmi àti ẹjọ́ ń sọ̀rọ̀ mo dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ ọjọ́ tí wọ́n fẹ́ béèrè ọ̀rọ̀ tó jọ mọ́ ẹ̀sìn wọn lọ́wọ́ ẹ̀ mo máa ń jẹ́ kó jẹ́ táìmù tó lè bá mi sọ̀rọ̀ dáadáa mo ti sọ mo dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé lóòótọ́ ni ànábì yìí ló fẹ́ Aisha ní ọmọ ọdún kékeré pé ọmọ ọdún mélòó ni nígbà tí arákùnrin yóò sọ fún mi ó ní ọmọ ọdún méjìdínlógún mo béèrè lọ́wọ́ ẹ̀ pé ìjẹ́sọ wà nínú ìwé mùsùlùmí kan sí àdìtì ní àkùrán ọba kí ni mo sọ yẹn sí báyìí ó dìde kún wájú mi ni nítorí kò lè defend ẹ̀ ó ti dogun mi nítorí kò lè defend ẹ̀ so àwọn àáfàá yìí mọ̀. sad. ẹ kúrò rẹ o. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. ẹ jọ̀ọ́ nǹkan tí mo fẹ́ béèrè lé lórí ni pé ìgbà tí wọ́n ní kò sí ẹ̀sìn kò sí kankan ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè pé kí wàá ní nǹkan tó dá wa and then tá a bá kú tán ibo la máa padà sí. nǹkan tó dá wa la mọ̀ ibi tí a máa padà sí lẹ́yìn tá a bá kú ènìyàn kankan ò lè sọ inú òbò ìyá wa la ti jáde wọn ò dá wa wọn bí wa ni bọ̀ lẹ́yìn tá a bá kú tán wọ́n máa sin wa lẹ́yìn yẹn ẹ̀dá èèyàn kankan ò lè sọ anything nípa àkàtó kù. nǹkan tí mo fẹ́ béèrè náà ni ẹ ṣe wọn gan. God bless you. irú God bless you tí mo ń sọ yẹn nísìn ara àwọn èdè ẹ̀sìn náà ni tí a ò lè bọ́ ń bẹ̀ tá a máa fi kú sọlọ́ọ̀ máa ń bùkún fẹ́yàn ni ọlọ́run kì í bùkún fẹ́ anybody torí pé àgbàgbọ́ pé ọlọ́run bùkún fẹ́yàn náà la fi ń gbàdúrà so that is it so if you still have question you can come up. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. ẹ̀yin kí mi ní bẹ́ẹ̀ láti bìnrin pé gbogbo kí lẹ́yìn rí wípé a lè ṣe sí gbogbo kí ní débi wípé ìlànà àwọn mùsùlùmí àti kírísítẹ́nì láti lè jẹ́ pé a lè gbára wa fúlì ní ọwọ́ lọ́wọ́ torí níbi ibi tí kí ni lọ ń sìn kémi ṣe rí yìí kò ju wípé tí a bá ṣọ́ra pẹ̀lú kí tí a bá ètè múra sí ìjẹ́ bílíìfù pé ní tẹ́lẹ̀ ti sọ̀rọ̀ kọ́rẹ́nsì ìjẹ́ ìbílẹ̀ pé wọ́n tún lè padà tún máa fi enslave àwọn ọmọ wa gan ní sùn torí kò sẹ́ni bọ̀dù máa bí wọ́n sí tó ní fẹ́ẹ́ fọmọ ẹ lọ sí sùn ṣé ó ti yẹ ṣé ọ̀nà wo la lè gbà ìgbára wa lọ́wọ́ wọn kí ni òjì pé kí ni. ọ̀nà yẹn kan tẹ́lẹ̀ gbà láti fi gbára lọ́wọ́ wípé kẹ́ lọ máa kọ́ àwọn ọmọ yẹn ní odù Ifá káwọn náà máa lọ sí school odù Ifá
bí àwọn ọmọ yẹn wọ́n ti lọ sílé kíw. Ní ìsìn tí kò wá sí gbogbo kan báyẹn tí ò fi bẹ́ẹ̀ ráńfà kí lẹ́yìn rí wípé a lè ṣeré pé irú kan báyìí máa fi pọ̀ lórílẹ̀‐èdè wa. wọ́n ṣe máa bá kú nìyẹn lè bọ́ ń bẹ̀rẹ̀. ẹ lè bọ́ nínú ilé ìbẹ́ ṣe máa bá kú nìbọn ṣe máa kó gbogbo yín lẹ́rú rẹ̀. ẹ káàbọ̀ kí ni ìbéèrè. Actually, Muslim lèmi sir. Okay. But my own point of view concerning this religious stuff, but mi ò ń ṣe àwọn alákatakítí kìíní ẹ̀ pé bí akéèyàn mẹ́sìn kankan so is that mi ò rí religion bí n tí ó jẹ́ pé bóyá ó jẹ́ ìpèníjà kankan fún wa nílẹ̀ Yorùbá sá. Okay. Èmi tèmi rí tó kàn jẹ́ pé níjà fún wa kò ju ọ̀rọ̀ àwọn òyìnbó yín tí òyìnbó ti ṣe fún wa lèmi rí pé bóyá ó ní ó mẹ́rì àṣà àti ṣe ilẹ̀ Yorùbá kò ń ṣe ẹ̀sìn. To me, my own point of view ni o, because mo lọ fún pé mùsùlùmí lèmi báyìí sìn yìí so by even gbogbo àwọn parents gbogbo family mi à ń ṣe alákatakítí pé bóyá kankan so my own point of view is that Islam to me kò mẹ́rì àṣà àti ṣe ilẹ̀ Yorùbá kankan wípé òkè ńgbà yín tí Islam mú wá fún wa ilẹ̀ Yorùbá tó fi mẹ́rì àṣà àti ṣe ilẹ̀ Yorùbá ilé èmi gbogbo mò ń rò mi ò rí jàre. ẹ jẹ́ kí n fi hàn yín. Yorùbá òkè máa ń wé láwàní. aṣọ tó wà lọ́rùn mi Yorùbá òkè máa ń wọ̀. so Yorùbá òkè máa ń ṣe naam. Yorùbá òkè kò kì í ṣe ẹlẹ́hà. Yorùbá kò kì í máa ń jẹ́ motiu mọ̀lúdù mọ̀líkà kìnìkan and so on. So ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn kìrìsìtẹ́nì ó really affect Yorùbá gan. Irú èmi sì tó ń jẹ́ ọba Solomoni. What is the meaning of Solomon? Kí lè tó mọ Solomoni? Kí ló tí mi ò jẹ́ ọba Adékúnlé ọba Adélànà? Why Solomon? So gbogbo kíní yẹn affect wa in one way or the other. So that is it. Kí wa gan sàlámù lẹ́sìn oríṣiríṣi. Mo get point yẹn sir. Reason tí mo fi sọ pé bóyá mo ní question ni pé àtẹ̀kùn mo tún wà nígbà mi ò actually really ní question tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo kàn listen sí kí mo dẹ̀ ń gbádùn àwọn vibes yẹn sir. Ẹ sọ nǹkan kan lẹ́ẹ̀kan wípé tábà yọ pé bóyá káwò wípé ọ̀rọ̀ school or education nígbà téèyàn kan mọ́ ọ̀rọ̀ education wọ̀ téèyàn sọ wípé tó wáyé pé bóyá kíní yẹn fẹ́ normal gangan pọ̀ fẹ́ normalize mathematics Yorùbá ló yẹ ká fi máa science tí ó lè fi yé wa nìyẹn sà. But when it comes to even irun tẹ ọra sọ́nsìn báyìí sincerely nínú Islam o èmi sì ń sọ wọn kan fún mi yín tẹ ọkàn ọra sọ́nsìn pé bóyá wọn kì í jẹ́ kíní kan wọn kì í jẹ́ kíní kan irú ẹ̀yìn báyìí sìn Barok lórúkọ mi so Adémọ́lá gangan Bello Adémọ́lá gangan ni mo máa ń lò fún everything mi so Adémọ́lá gangan ló máa ń pè mí so kò sí báàrí à ń bẹ́ẹ̀ nínú pé bóyá Islam sọ pé tó bá ń jẹ́ Adémọ́lá àbọ̀n jẹ́ orúkọ kan báyìí sìn àrọ́mù ni irú báyìí sọ pé bóyá tó máa pèyàn ní náàmù wọ́n wí láwà ní kò ń ṣe gbogbo mùsùlùmí ló ń wí láwà ní wọn àdàjọ́ pé bóyá tó bá wí ẹ̀ṣẹ̀ báyìí ni tó bá wí ládàá báyìí kò sí nǹkan kan bẹ́ẹ̀ to me èmi ò rí pé bóyá Islam mẹ́rin kankan bọ́ àwọn òyìnbó yẹn gangan ni wọ́n rí lè fáwa ní problem nílẹ̀ Yorùbá because àwọn náà mẹ́rin gbogbo àṣà wa pátápátá àṣà àti ṣe ilẹ̀ Yorùbá òyìnbó ló mẹ́rin ẹ̀sà. ta ni òyìnbó ta ni Islam ta ló òyìnbó ta ni mùsùlùmí ta ló òyìnbó ta ni kìrìsìtẹ́nì kí ni ìyàtọ̀ wọn? òyìnbó ló mú religion wá religion lòyìnbó òyìnbó ni religion. ta ni Jésù ṣé Jésù èèyàn dúdú ni? ta ni Muhammadu ṣé Muhammadu jọmọ Nàìjíríà ni? so gbogbo òyìnbó ló mú religion wá òyìnbó lẹ̀sìn ẹ̀sìn lòyìnbó. Imo State ni the most literate kìnnì kan ní Nàìjíríà kan ṣe wà yẹn Imo ni ẹ lè gbọ́ kọ́ máa ṣe gbogbo jákujàku tó ń ṣe yẹn Ogun State wà lára wọn Lagos State wà ẹ lè gbọ́ kọ́ máa ṣe gbogbo yẹn. táìmù ti pé. He might interject now. Mr. Ige, ṣé táìmù ti pé torí mi ò rí táìmù yẹn bíbá. She need 2 minutes 50 seconds and continue. Ẹni wọn yóò fi differentiate téèyàn bá ń school àwọn èèyàn ó ti yé yín èmi ò ń ṣe oníṣẹ̀ṣe mi ò dẹ̀ kí ń ṣe Muslim but I am enjoying his contribution. ó ti ń dùn mọ́ yín ẹ̀fẹ́ lọlé ẹ̀mọ́ lè kó ẹ̀mọ́ lọlé. So I allow ìkankan náà ni àti Christian I tell the difference from argument and being educated. I think someone like me I can
tell the difference. So mo enjoy submission wọn, so ẹ jẹ́ kó sallallahu alaihi wasallam humanity sallallahu alaihi wasallam ìkẹ́ àtọlọ́lọ́run kó máa bá yàtọ̀ àwọn aráalé. fún yín jàre tí bá ṣe ẹ pẹ́ fún wa. kábíyèsí bàbá. kí n kúkú round up so ó dà pé ọ̀rọ̀ ń gbénu majority wọn kọ́ lè sọ tẹnu wọn nídìí èyí Ìlọrin ẹ try láti wò ó wò pé àìkàwé tó àìnílàákàyè tó òun ló jẹ́ kí most things tó ń ṣẹlẹ̀ ní ibẹ̀ yẹn kó máa ṣẹlẹ̀ wọn ọmọdúnlé kéwú lọ ẹ ṣe. Thank you so much. Thank you for that information. Kábíyèsí o ẹ máa pẹ́ jẹ́ kí n lówó 1 minute kí n fi sáyé kí. ìkẹ́ àtọ́là tó àlàáfíà lọ́pọ̀ ìkẹ́ àtọ́là tó pé o àlàáfíà lọ́pọ̀ o. ó máa bá yẹ wọ́n àwọn aráalé yìí o àfáwà dáadáa ẹbí tó ti máa ọmọ sánà bá lọ program tó bá parí yóò ṣàkéwì. ẹ ṣe gan. Okay, Baba Jamsu ẹ gbóhùn sókè. Alhamdulillah Rabbil Alamin humanity man disappoint mi lẹ́kọ̀ọ̀kan torí pé wọ́n wà ní education line wọ́n máa ń pè ìkan wá sọ pé ìdí tracing nìkan ó mìíràn pé téèyàn bá ti kàwé èèyàn lè fi kéwú kẹ́kọ̀ọ́ débi téèyàn bá fẹ́ bí a kì í ṣe jù yes. But kéwú ìṣẹ̀lẹ̀ láǹgbà ẹ̀kọ́ ni ìbéèrè lọ́wọ́ yín sà kí ni purpose learning of your kéwú. Purpose ẹ̀ pọ̀ gan purpose ẹ̀ ó pọ̀ gan ó pọ̀ gan. No. Kò sí tí wọ́n fi ẹni sùúrù kò sí tí wọ́n fi kọ́ láyé. It's for you to facilitate your religion, your Islamic religion. Ó ti yé yín. It's not for the benefit of the general public. Ẹni sùúrù jàre tó máa ń sọ̀rọ̀ pé. Ṣé statistics máa parọ́ ni? Bàbá Jámúsẹ̀ má dàn lóhùn jàre. Ṣùgbọ́n give wa ní statistics níbí báyìí so ẹ mú statistics ti yín wá náà. Tó máa ń sọ̀rọ̀ pé èèyàn lọ lé kéwú sọ ti mìíràn pé kò kàwé ní kí ni ìwé kí ni kéwú. Ẹ provide. Kàwé jàre ṣé ẹ kàwé ṣé ìwé ní kéwú ni ṣé kéwú jẹ́ ìwé ni. Kò dá kí ẹ má ní pẹ̀lú téèyàn bá kọ́ ó kì í ní tí ò lọ léèwé tí ò lọ lé kéwú tó jẹ́ pé ó kàn lọ kọ́ mẹkáníìkì lójú ọ̀nà ẹsẹ̀ kì í ṣe education kì í ṣe ẹ̀kọ́ kan nìyẹn ni kí ni jẹ́ ẹni tó lọ kọ́ mẹkáníìkì ó wà òkè ju èyí ò lọ náà. Àwọn educate wa ní more minutes ẹ bá máa complain ṣé lórí argument ìkọ́tẹ̀ ìsọ́sìn ilẹ̀ ẹ máa require pé ká fún ní 10 minutes. Yá mi èjè lónìí tẹ gbogbo ọ̀rọ̀ tí mo sọ ṣé ẹ̀rí ẹ̀kọ́ mú bẹ́ẹ̀ yá mi ṣé ẹ̀rí nǹkan kan mú bẹ́ẹ̀ ṣé ẹ̀rí nǹkan kan mú bẹ́ẹ̀ ẹ máa gbọ́ ṣé ẹ̀rí nǹkan kan mú bẹ́ẹ̀ ṣé ẹ̀rí nǹkan kan mú bẹ́ẹ̀ nínú humanity náà ṣé ẹ̀rí nǹkan kan mú bẹ́ẹ̀ ẹ máa sọ pé báwọn yẹn máa mẹ́kọ̀ọ́ lọ lé bẹ́ẹ̀. mi ò tí ì kọ́ ẹ̀kọ́ kan in fact ṣe dáwọn heavy contradictory statement tẹ make lórí ara yín tẹ fi ní káwọn Yorùbá kó kúrò nílẹ̀ yín kó kúrò káwọn yẹn kó máa lọ kẹ́yìn máa ṣẹ̀sìn yín ẹ tún wá padà wá ní pé ọmọ Haúsá ni àbọ̀mọ̀ ọmọ Fúlàní ẹni ní òpó ọmọ ilẹ̀ Yorùbá ni yín so previous statement tẹ make ṣé kò contradict claim fún ọmọ Yorùbá. Ẹ̀yin àtàwọn oníṣẹ̀ṣe àtàrà àti Christian ẹ̀díjọ́ sí mítìnì papọ̀ lórí Islam ìfàsẹ́tì sọ́ọ́rí táwọn fẹ́ ìfàsẹ́tì sọ́ọ́rí táwọn àtàwọn oníṣẹ̀ṣe ìjọ sí mítìnì lórí Yorùbá lórí Mùsùlùmí láwọn sì máa lé wọn kúrò. Abẹ́gbọ́n mi kò sí kẹ́tọ́ fún wọn 3 minutes. Sister Kẹ́mi ẹni sọ̀rọ̀. Sister Kẹ́mi ẹni sọ̀rọ̀. Baba Jamsu, there is a difference between formal literacy and informal literacy. Ṣé rí èyí tẹ́ ń sọ yẹn à ń lọ lé kéwú it is informal education ibi tá a máa classify ẹ̀ sí ni reason ni wípé you are just going there to learn language in a form of alphabet. Lè categorize ẹ̀ sí under formal education. And tẹ́ bá dẹ̀ lọ́wọ́ statistics tí mo fún yín, it is basically non-formal literacy. Tẹ́ bá ní formal literacy tó bá high dáadáa, ẹ rí wípé àwọn ọ̀wà kan wà tí ẹ ò ní hù tó jẹ́ pé ẹ máa understand wípé tá a bá ń sọ̀rọ̀ nípa humanity ẹ máa tún understand the law but because you don't understand formal literacy ẹ ò lè understand nǹkan tá à ń pè ní freedom of religion freedom of kìnìkan everything you will understand will basically build on your education on your religion so ọ̀rọ̀ religion ẹ máa gbé lé gbogbo nǹkan tá a bá ń sọ yìí nítorí kí ló ń jẹ́ formal literacy ló define nǹkan tá à ń pè ní freedom of religion ó ti yé yín nǹkan tá à ń sọ nìyẹn. humanity tó máa ń sọ̀rọ̀ pé education tẹ́ bá wá ń pín pé báyìí ló ṣe rí ó yàtọ̀ sí etí tí àwọn tí wọ́n fi ń gbọ́ ọ̀rọ̀ tẹ́ fi ń sọ yẹn tí wọ́n kò sí ẹ̀kọ́ kan
tí wọ́n ń kọ́ nípa ìwé tí wọn ò máa kọ pẹ̀lú èdè lárúbáwá. mo disagree. ok tí wọn ò lè kọ ní èdè lárúbáwá bọ̀ kò ṣe ní ilé kéwú kò ṣe ní ilé kéwú sà. kò ṣe ní ilé kéwú. ẹni sùúrù ṣe bíbì kan náà ti ń bẹ̀rẹ̀ as tó bá lọ school wọn ní lọ primary school secondary school university level tẹ́ bá dé ìlú tó jẹ́ wípé wọ́n ti ń fi lárúbáwá ṣe ètò ìlú wọn gbogbo ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ yẹn pátápátá òun náà làwọn náà ń kọ́ wọ́n dẹ̀ introduce sínú education titiwa náà nílé kéwú ní nàìjíríà nítorí wípé kò sí ìjọba kankan tó ràn wá lọ́wọ́ ní ó jẹ́ ká dìpù nínú ẹ̀. rárá sà ẹ ní sùúrù sà ẹ ti ń gbé nǹkan kan fúnra wọn ṣe rí ìlú tó bá ti ní Arabic as an official language example Egypt example Tunisia example Morocco example Saudi Arabia since tó jẹ́ wípé their formal language language ni Arabic so Arabic náà máa fi ṣe curriculum Arabic náà máa fi ṣe everything gbogbo nǹkan tó bá fẹ́ kọ́ ní ibẹ̀ yẹn from primary to tertiary ó máa jẹ́ Arabic ṣùgbọ́n wọ́n máa wá integrate English wọ́n máa ní Arabic mode of instruction and English mode of instruction in case àwọn international student tó bá fẹ́ wá wọ́n máa kọ́ àwọn ní wọ́n máa lo English láti fi kọ́ wọn tó dé as a general language to them wọ́n máa lo official language ti wọn wọ́n máa fi kọ́ àwọn ọmọ tiwọn ìyẹn yàtọ̀ now tá a bá wá sọ̀rọ̀ ilé kéwú sà ilé kéwú is not a formal education ẹ kàn lọ síbẹ̀ yẹn láti lọ kọ́ àwọn èèyàn ní ìkọ́ ẹ̀sìn bí a ṣe máa ń ṣe ẹ̀sìn kò ń ṣe pé láti lè function in the society. humanity ṣẹ́gbọ̀mìye tí ẹ bá lọ lè wo syllabus gbogbo ilé kéwú pátápátá tó jẹ́ màrákìsù à ń ṣe geography ń bẹ à ń ṣe science níbẹ̀ ó lè má jìnnà tó ti school o abẹ́gbọ̀mìye tá a dẹ̀ ní. ẹ jẹ́ ká ṣe báyìí ẹ wà lọ́dọ̀ George ẹ máa gbọ́ ẹlẹ́jọ́ court ẹ wá wà lọ́dọ̀ law ṣé Arabic la máa fi speak pẹ̀lú law àbí English wọ́n sọ̀rọ̀ ń sìn wọ́n ló lè má jìnnà tó. torí pé secondary school level òun ni wọ́n fi ń kọ́ wa secondary school level náà fi ń kọ́ wa àdẹ̀rí ẹnì kankan ràn wá lọ́wọ́ lórí ẹ̀ gbogbo ẹni tó yóò bá ti rí ìjọba ràn lọ́wọ́. kẹrin yàn ràn yín lọ́wọ́ o. ojú ẹ̀mí rẹ ní òsè tí fàṣẹ ojú ẹ̀mí rẹ ní òsè. gbogbo sáyẹ́nsì àti geography yẹn ṣé ṣé bá gba certificate yẹn tó lè fi ṣiṣẹ́ tó lè fi certificate yẹn ṣiṣẹ́. nationally recognized àwọn subject geography tẹ̀ ń ṣe ń bẹ̀rẹ̀. nationally recognized locally gan kò wà recognized. òun náà because wọ́n ní wọ́n ṣe other subjects níbẹ̀. ṣé o lè fi ṣiṣẹ́ lọ́fíìsì ibo ló ti máa fi ṣiṣẹ́. is just to facilitate Islam. ibo ló ti máa fi ṣiṣẹ́ ibo ló ti máa fi ṣiṣẹ́. ibo ló ti máa fi gbogbo ẹ̀ ṣiṣẹ́ sáyẹ́nsì ibẹ̀ geography ibẹ̀ ibo ló ti máa fi ṣiṣẹ́. ibi ẹ bá rí ẹ ti fi ṣiṣẹ́ ẹ rà gbọ́dọ̀ dáná lóhùn tí. o lè fi ṣiṣẹ́ ilé ẹ̀dìyẹ lásán o lè fi ṣiṣẹ́. ó má ní tí ọ̀rọ̀ tẹ sọ yẹn ẹni tó ń kọ́ wọn yẹn ó lọ school ni o tí ò bá lọ school kò ní understand gbogbo kìíní yẹn láti paste fún wọn l'Arabic. ẹ káàsán gbogbo lé o èmi ní quick question ni so tí àwọn sheik wa àwọn bàbá wa bàbá Jamsu wọ́n bá ní àwọn ń kọ́ geography ní ilé kéwú ẹnì kan tẹ̀ fún wa ní àpẹẹrẹ méjì nínú nǹkan àkọ́kọ́ àdẹ̀gbọ́n ọmọ tó jẹ́ ọmọ geography sókè topic tó wà àwa tiẹ̀ mọ̀ kò kí nǹkan tó fẹ́ sọ ní geography táwọn ò mọ̀ topic tó wà náà ẹ̀kọ́ jẹ́ ká mọ̀. ẹ̀kọ́ ṣàlàyé so topic kankan gbé geography jáde àwọn ọmọ geography wà níbí. kí gbogbo àkọ́kọ́ ni pé kí gbogbo àwọn 80 something tó wà lórí platform yìí kí gbogbo wọn tẹ̀ for geography lára nǹkan tó kàn lè kéwú lé ní. àdèkọ́ dùn fún rọ̀nù ẹjọ́. tó bá tó àsìkò máa gbé jáde bọ̀ lásìkò táwa yìí ọ̀rọ̀ tí mò ń sọ nìyẹn kẹ́tọ́ ti pẹ́ sọ̀rọ̀ yín aago mẹ́rin ti lù òun lọ bí iṣẹ́ mi náà ní kí n kọ́ máa ń kéwú mi ò níṣẹ́ mi jù bẹ́ẹ̀ lọ. ṣẹ́gun mi òun táwọn dẹ̀ sí nìyẹn òun táwọn dẹ̀ sí ní tá a bá tún kú àtúntáyé wá àtúmọ̀ kọ́ máa ń kéwú ni. mo ní ordinary language lásán èdè lásán lẹ̀ ń kọ́ mọ èdè lásán ó dẹ̀ ń kọ́ ọmọ ní èdè wèrè lásán lẹ̀ ń kọ́ ọmọ. bá lè tiẹ̀ kó àlejò lónìí. No, please. Abeg take over. They go do school run. Thank you, sir. Èdè àwọn wèrè lẹ ń kọ́ ọmọ èdè tó lè lò ní international. ẹ máa gbọ́ èdè fàtẹ́sẹ̀ de wèrè ẹ kọ́ àwọn ọmọdé tẹ ẹ máa kọ́ wọn. ti fàṣẹ o.
ó kàn ń dì gílè ayọ̀ kìkì èdè lásán èdè tó ní kankan ní. ẹ take over kẹ moderate kìíní torí ìmọ̀ tó máa sá lọ sí school fún jà. ẹ bá take over lọ́nà kí n fi ṣe tán. Okay, if that is the case, ayọ̀ kìkì sórí ó máa ní láti máa ní sùúrù torí sórí bó ṣe ń wò mí mi ò ń engage èèyàn necessarily mi ò dẹ̀ ń sọ̀rọ̀ sí èèyàn necessarily so when I'm talking ó máa ní láti máa take chill pill abeg so torí àwọn nǹkan kan wà tí èèyàn máa ń try láti push out orí app yìí dẹ̀ ni kò sẹ́ you don't know who is who so just take a chill pill now ó lè gbóhùn sókè. kí ṣe àkọ́kọ́ tó sọ̀rọ̀ náà mọ́mí humanity ẹja ìbíyín kan ṣé humanity tí mo mọ̀ lọ́dọ̀ bàbá bá bíá ńlá ni àbí kí èso àwọn nìyí kí tó mọ ibi tó kọ́kọ́ gbọ́rọ̀ mi lọ náà. èmi ò ń ṣe humanity pọ̀ ẹ̀wá kan yìí ni kí lórúkọ humanity pọ̀ ní orí app yìí humanity pọ̀ ní orí app yìí. humanity ni ṣé mo bá yín sẹ́yìn lẹ́jẹ́ humanity torí tí yín ò ṣe ní sọ̀wọ́ tẹ́sí mo gbọ̀wọ́ máyà lẹ́nu fọ́ọ̀kì ẹ̀yìn náà ẹ má bínú ẹ jẹ́ ayọ̀ kìkì ẹ hold on ṣe ń rí èmi ò mọ bí life yìí ṣe ń lọ but nígbà àwọn nǹkan tí mo bá ń bíbà mo rí pé àwọn èèyàn ń sọ opinion wọn ni wọ́n dẹ̀ mú ìmọ̀ kan àbí méjì wọ́n mú wá ibi ìbáwọn ṣe láti wá throw banter láti wá bú èbú tó bá pẹ́ fẹ́ wá bú èbú ni tó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pọ̀ bíbà náà tí wọ́n mọ èbú kódà ẹni tó ní life yìí gan yóò bu ẹ wà á táyà kò yẹ yín but kò ń ṣe tó bá ní sùúrù tó bá ní nǹkan tó wà tangible tó fẹ́ sọ go straight and say it fi àwọn èèyàn tó wà níbílẹ̀ don't go personal with anybody at least tó bá nímọ̀ tó fẹ́ gbélẹ̀ tó ní nǹkan tó wà nínú ọpọlọ tó fẹ́ gbélẹ̀ lóòótọ́ o fi personality àwọn èèyàn lẹ̀ just go straight to the point à ń gbọ́ ẹ̀. ẹ mi bá mi sọ yẹn ẹni tí mo kọ́kọ́ mọ́mí tí mo bì ní kẹjá dá mi lóhùn wáyé kẹsì máa sọ fún mi nǹkan tí màá ṣe. ẹ jábọ̀ bọ́ ìbọn bẹ̀ yẹn ó rúdù. sọ yẹ mọ́mí kò sí mọ́mí bíbá tó fẹ́ bá sọ̀rọ̀ go straight to the point nǹkan tó bá fẹ́ sọ ni kò sọ. ta ni mọ́mí ẹ tó fẹ́ bá sọ̀rọ̀ ẹ jábọ̀. mo kí wa nínú ilé aláyọ̀ yìí. ẹ bá filẹ̀ kẹ́kẹ́ kó display ignorance ẹ bá filẹ̀. no kò sí nǹkan tí wọ́n fílẹ̀ nínú ẹ̀ kò sí nǹkan pé ọpọlọwọ ló wà lórí yẹn ẹ gbọ́ voice bó ṣe ń dún gan ọpọlọwọ ló wà lórí yẹn. àwọn afáà wà ní background tó ń kọ ní nǹkan tó ń sọ sọ̀rọ̀ mi yé yín. kò sí nǹkan tó fẹ́ sọ kò sí nǹkan tó fẹ́ sọ kí ló wà lẹ́nu yẹn tó fẹ́ báyàn sọ nígbà tí wọ́n ní kó mú ìmọ̀ títí ẹ̀ wá bóyá àtẹ̀lé rẹ̀ kọ̀ọ̀kan bẹ̀ owó kan bèrè wípé iṣẹ́ òun ní. bàbá mi ẹ̀mọ́ kó tó pamílẹ̀ ìjọ ẹ̀mọ́ kó tó pamílẹ̀ ìjọ ní ti kẹjọ débi náà ó dùn mí tẹ pẹ́ ẹgbẹ́ ọmọ ní iṣẹ́ lè tọwọ́ iwu láìfù ìmọ̀ọ́mù wọn tó kúnjú oníṣẹ́ tọwọ́ iwu láìfù ẹ̀. láwọn tí ẹ̀ ní jẹ́ kí èmi tọrọ láìfù ẹni mùsùlùmí. mi ò níwò ẹ̀ mélòó kan ní ẹbí mi kí ni mo ti pa mílẹ̀ mo ní ṣe ìmọ̀ọ́mù tó jẹ́ pé àmọ́ gbogbo ẹ̀ mo ti bá pàdé rí yóò tó bá ẹ wò ẹ jẹ́ ṣe example kan fún yín tó bá dé program tó bá gba 100,000 naira ṣe mọ̀ pé báwọn àfáà kan bẹ́ẹ̀ onítọ́ ṣe máa ń pínwó ó lè ní kọ́ yọ 10,000 naira fún wọn 90,000 tó kó lè ní kọ́ dàsápò òun kó lọ lọ́rùn jẹ́rí gbogbo àwọn máa yẹ wọ́n stupid gan ní ìtọ́wọ́ láìfọ àwọn bàbá yẹn láyé mi ní ìtọ́wọ́ ẹ̀ wọ́n á sọ fún mi pé tẹ́mi bá rí bí ìmọ̀ọ́mù lọ́rùn. so sífàṣẹ ṣé ó ṣò láti time àwọn èèyàn ní ọ̀dọ̀ èmi ò mọ nǹkan tó dé. kò ṣò humanity kò ṣò ó kàn gbé mood camera expand kan tó gbé wá fún mi nìyẹn bíbá iná. bàbá ajagun ẹgbọ́n sókè ṣẹgbọ́ a máa lo normal time ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe ní common kobo ẹgbọ́n sókè bàbá. bàbá ajagun ẹ jẹ́ kí n wo orúkọ yẹn tán ajagun bí ẹyẹ. bẹ́ẹ̀ni ẹ ṣe pọ̀ a ṣe jáàmù fúrógámù yìí ni mi ì dẹ̀ mọ ohun tó wà nílẹ̀ tẹ́lẹ̀ pọ̀ tó ohun tí mo dé bá ni pé ẹ bá ọmọ àwé kan fà á mùsùlùmí kan tó ń sọ pé kìnìkan mi ò rí lè mọ fúrógámù tó wà nílẹ̀ mi ì dẹ̀ mọ bóyá ibi tí mo jádò bóyá àwọn christian stuff ni mo jádò. ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín ẹni tó ní pílátífọ́ọ̀mù yìí gangan fúnra rẹ̀ yẹn MC Lagos Boy Christian ni àwọn ọ̀rẹ́ náà dẹ̀ ní Christian ni ṣùgbọ́n àwọn àkọ́wà lókè wèrè ń ṣe wèrè wa a ò lẹ́sìn àwọn oníṣẹ̀ṣe tẹ̀ ní majority wa so tá a wà ń bíbà yìí tẹ bá wo òkè tí fàṣẹ oníṣẹ̀ṣe ni àwọn spiritual father nìyẹn èmi ẹ ṣe spiritual father ṣùgbọ́n ṣẹ̀ṣe ni mí mo dẹ̀ jẹ́ humanity tẹ bá wo sister Kẹ́mi àwọn tí wọn náà Christian ni wọ́n
Ẹlẹ́gìrì àwọn tẹ́ bá ti rórúkọ ẹ náà ẹ ti mọ̀ pé èèyàn bíi tèmi ni wọ́n àjọ ní nǹkan ṣe ni. àjọ ní nǹkan ṣe ẹbí tiwa ni wọ́n. So bàbá wa olówó Oǹdó sì ló dẹ̀ ti ṣẹ̀ṣẹ̀ ni wọ́n ọmọ alára náà àwọn náà àjọ ní nǹkan ṣe ni wọ́n. kọ̀ọ̀kan náà ni wọ́n tó bá bẹ̀. But